tó bá jẹ́ wípé ìlú tá wà yìí jẹ́ ìlú tí wọ́n ti moderate gbogbo nǹkan ó jẹ́ kó bu àwọn télọ̀ èmi ìṣó kí wọ́n ti wọ́n mọ́ sẹ́ẹ̀lì. ìdí rèé ẹ wo àwọn tó ń ṣe ìgbéyàwó sìn ní ìgbà ayé àwọn bàbá wa ní ìgbà táwa yìí tiẹ̀ lajú ẹ máa rí irun tó máa kó sórí tí gbogbo ẹ máa full tẹ́bá ní kọ́mọdé lọ ṣe irun yẹn sìn á ní àwọn ò lè ṣe old school ni tẹ́bá ní kọ́mọdé rò ló ń sìn á ní òun ò lè ro ó pè wọ́n kó wọ kí ló máa ń pè náà balẹ̀ swagger àwọn ẹ̀wọ̀n ṣòkòtò ẹlẹ́sẹ̀ fífẹ́ ṣé ìyẹn la máa gbé lọ sílé ìyàwó. bẹ́ẹ̀ bá wá sí church ọ̀dọ̀ wa ń bì wàásù gan bẹ́ẹ̀ nìyẹn ò bá nífẹ̀ẹ́ Ọlọ́run kò ní lè dúró lọ́dọ̀ wa ń bì. ẹ sọ bí abẹ ní kò. mi ò kí n bò sọ o bẹ́ẹ̀ ni bó bá kódà kó gbówó ẹ̀ dání kódà kó jẹ́ ìyàwó gọ́vnà ló jẹ́ ìyàwó kíní kan máa sọ tèmi fún ẹ kò tẹ́ ẹ lọ́rùn ẹ ṣí géètì fún kó jáde ni torí ẹ̀mí kì í gba owó lọ́wọ́ ọmọ ọjọ́ àwa kì í dàda mẹ́wàá ń bí bẹ́ẹ̀ ni kò sí ìdá mẹ́wàá. kò sí ìdá mẹ́wàá ń bí. ibi yìí sìn o lè gbé lánàá dúdú wọlé sí ṣọ́ọ̀ṣì o lè gbé báàgì wọlé sí ṣọ́ọ̀ṣì wọ́n á ní ìmọ́tótó ẹ o lè wọ́n á mékọ̀pù ẹ màá sọ fún ẹ padà sílé ẹ. a sọ fún wọn kan pé àkíngbà yẹrin gègbè wọn ní àkínlé ṣe Jésù wọn àbí mo ní ẹ fílẹ̀ jẹ́ kó wọlé ó bá a ṣẹ̀sùn 15 minutes ó dẹ̀ bẹ̀rẹ̀ sí fúnra ẹ̀ létí tẹ́ bá wọlé TikTok wọ́n wà ń bẹ̀ yẹrin gẹ̀ẹ́dìn tó ń ṣe léṣe